ẹ̀ka sára bàbá Ìjẹ̀ṣà ẹ̀yà wèrè gan-an mo rẹ̀ ń wòran pé kémi náà observe kí tó sọ̀rọ̀ sí kiri láàrin àṣé òtọ́rọ̀ rẹ̀ ṣe kiri náà ẹ̀ ti fọwọ́ ń pa ọmọlọ́mọ lára láti 7 years ago kàtẹ̀rín yẹn ti lọ́ràn after 7 years again ẹ̀ tún ṣe òru ẹ̀ kí ló dé palliative tí ò tí gbó lè fẹ́ fagírí jẹ ẹ kàn fọwọ́ kan palliative ni ẹ̀ tí jẹ́rùn ẹ̀ olú palliative wèrèwèrè ń wá kiri náà ṣé tí ẹlòmíì bá ṣe lè ṣe kò yẹ kán bẹ orí ẹ fún ogún rìn ó yẹ kí ìjọba ara wọn kó kọ́ yín lọ́gbọ́n pẹ̀lú nǹkan tẹ̀ ṣe kò dára nǹkan tí ó da ò dára má jẹ́ ká support nǹkan tí ó dára rárá ókè ìgbà tẹ́ mọ̀ pé ẹ̀ ṣe kí lẹ̀ ń bẹ̀bẹ̀ fún nínú fídíò pé èṣù ló ti yín èṣù ló ṣe gbára kò sẹ́ni tí èṣù ò lè ṣe lóòótọ́ àmọ́ èṣù tó ṣe yín rí 7 years ago èṣù yẹn náà tún padà wá again after 7 years èṣù pọ̀rin ilé yín ẹ fẹ́ jẹ palliative tí ò tí gbó ẹ̀yin rìn kọ̀ọ̀kan o ẹ̀yin